yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yìí. Ìkúnlẹ̀ abiyamọ o. Ọmọkùnrin yìí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún rì sínú adágún omi ní ìpínlẹ̀ Jigawa, ó sì jáde láyé. Àwọn ọmọ ogun NSCDC ní ìpínlẹ̀ Jigawa ti fìdí rẹ̀ múlẹ̀ pé ọmọkùnrin kan tó jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún, Isa Muhammad, ti kú lẹ́yìn tó rì sínú adágún omi kan tí wọ́n mọ̀ sí Sterling Pond ní òpópónà Dizina ní ìjọba ìbílẹ̀ Dutse. Gẹ́gẹ́ bí agbẹnusọ NSCDC ṣe sọ, ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ Ìṣẹ́gun nígbà tí ọmọ náà lọ wẹ̀ nínú adágún náà. Àwọn òṣìṣẹ́ NSCDC dé ibi ìṣẹ̀lẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀, wọ́n sì gbé e lọ sí ilé ìwòsàn gbogbogbò Dutse níbi tí dókítà ti jẹ́rìí pé ó ti jáde láyé. Lẹ́yìn náà, wọ́n fi òkú rẹ̀ lé ẹbí rẹ̀ lọ́wọ́ kí wọ́n lè ṣe ìsìnkú rẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn Islam. Alákòóso NSCDC ní Jigawa tún fi ìtùnú ránṣẹ́ sí ẹbí ọmọ náà. Ó sì gba àwọn ẹbí àti alágbàtọ́ níyànjú láti máa kìlọ̀ fún àwọn ọmọ wọn pé kí wọ́n má ṣe lọ wẹ̀ nínú adágún tàbí ibi omi tó léwu láìsí àmójútó. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.